Olúwa ò tí ì ṣoore fún ọ tí ọmọ èèyàn bá tí bùkátà ọmọ làkejì ọba máa bí alátara rẹ̀. Ọwọ́ àgbèrà rẹ̀ ló didi. Ta ni ó èso didi torí pé àwọn èèyàn ò do didi látara rẹ̀. Wọ́n dẹ̀ fẹ́ kí wọ́n máa pè ọ́ lẹ́ni Ọlọ́run. Bàbá rí pé arí ànábì Lútù kò sádédé jẹ́ ànábì Ọlọ́run. Malami ka minister. Ànábì Ibrahim ló tọrọ jẹ́ ànábì fún lọ́dọ̀ Ọlọ́run. Wabibalo sambo akata Unsuri ismati للحي جيفا واجدا وبشيخ عبقري الجبزي آدم لملاكي أو كتبها مورد ثماني باب العارفين فخرنا في العلم الثلباري طمع قم بميكودي آمين بميكودي ولقد كرمنا بني آدم سكم الله وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات سكم الله وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. سكم الله ìkàlẹ̀ bàbá wa bẹ̀bẹ̀ tábà sẹ́ríkì mùsùlùmí. bíkún. ọlọ́mọsàjárí yín pẹ́ kò sásìkò farabalẹ̀. bàbá wa gbà níbà ní. àfisọ́ọ̀lọ́hù. bàbá ìpẹ́ ló dé báyìí àbámgbà tọ́já sí pé àwọn náà ni wọ́n bí wa. Allah. a kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lo ààyè yìí. níbi wákàtí méjì sẹ́yìn bàbá wa dúwà gbà àfáwà Al-Barizi. Hafizahumullahu. bàbá wa Sọ́ọ̀lì wà dáńgbà. Hafizahullahu. Maulana Azalumi àfáwà Gbàlólúnládé. Hafizahullahu. bàbá wa Tafutu. Hafizahullahu. àfáwà àgbà ìmáàmù wa ní Sharia Court. Hafizahullahu. bàbá wa Al-Bagawi àfáwà àgbà látàgbàjì. Hafizahullahu. àfáwà àgbà Malami Kama Minister. Hafizahullahu. Adoktoru Alkodi. Hafizahullahu. ọlọ́wọ́ jẹ́ ẹ̀mọ́ wà dáadáa. bàbá Malẹ́kẹ́. ìgbọ̀n ní dàrú mọ́ yín lọ mo kí àfáwà Díkò. Asúnmọ́lá. ọlọ́wọ́n níjó bàjẹ́. ẹ dákun àfáà Gbàlólúnládé. kò sáàyè mọ́ ọjọ́ ti lọ. Hafizahumullahu. nínú àṣà àbí ẹmọ bíi ti máa kí bàbá má dé bò. Hafizahullahu. àbọ̀kánú àwọn ọmọ ya wa ìyá rẹ̀ ṣaláìsí lónìí aago 3 sí ni. Lai. bàbá Babalakata wọn bẹ kálẹ̀ àbí. Hafizahullahu. bàbá àgbà nígoronjo bàbá àgbà ìmọ̀mùlá lóore. bani ya Rabbi aunan. Ya Rabbi auna ya Rabbi hifusa lihali beiti alufabani lihali beiti alufabani. ìṣẹ́jú kan náà ni mo fẹ́ lò ọ̀ wá fà dáadáa tó. Ya Rabbi. firabalẹ̀ ọ̀tọ̀ ní farabalẹ̀ ọ̀tọ̀ ní firabalẹ̀. àdúgbò la wà níbi tí wọ́n ti bí wa tí nǹkan kò lè bà wá lẹ́rù. Ya Rabbi auna ya Rabbi hifusa. máa tẹ́tọ́ mi kan dẹ̀jọ́ máa lòkè dáadáa. Ya Rabbi auna ya Rabbi. firabalẹ̀ o gbé tẹ́lẹ̀ tó ọkàn ń fa bí ẹni títọ́ ń dà lẹ́nu rẹ̀ ni. Ya Rabbi auna ya Rabbi hifusa. Lihali beiti alufabani lihali beiti alufabani. kúrò pé àwọn máa lóore la kọ́ ní Ya Rabbi auna ya Rabbi hifusa. Ya Rabbi auna ya Rabbi hifusa. Lihali beiti alufabani lihali beiti alufabani. bẹ́ẹ̀ bá dé Madina Maulana Azalumi ẹ bá sáré ànábì ń bẹ̀. Ya Rabbi. bẹ́ẹ̀ bá dé Maka ẹ bá haramul makiyi níbẹ̀. Ya Rabbi. bẹ́ẹ̀ bá dé alóore ilé bàbá wa àgbà ní bání bẹ́ẹ̀ ń bẹ̀. Lihali beiti alufabani lihali beiti alufabani.
àwọn òní kíbùlà méjì tó ju yín lọ bàbá àgbà ní bá ní alibarika yín náà là ń jẹ káàkiri ọlọ́mọdé màgbàdà sí ibú láéláé Àmín. alibarika ọlá ní Muhammad sallallahu alayhi wa sallam níparí ìkíláàsì Sheikh Abdulkabir Malami kama mínísítà Hafizahullahu. bàbá àgbà ní bá ní bí ẹ bá wa dúpẹ́ odidi èèyàn tẹ́ bá wa dúpẹ́ fún ní Malami kama mínísítà. Malami ka minister. Dr. Alkali bó ní bá rí báyìí mínísítà ni. Malami ka minister. Bẹ́ẹ̀ni. Malami ka minister. Innal insana li rabbihi lakanudun. Kílẹ̀tọ́ mi èèyàn jálá ìmoore. Bẹ́ẹ̀ni nana bílù. Àbí bàbá ń gèrè. Malami. Ìgbà tí ìkómọ yìí dé, ó ní nǹkan tó bá dé. Malami ka minister. Mínísítà wa lákò náà ni. Malami ka minister. Odidi èèyàn níyìn. Malami ka minister. Bàbá mínísítà, ẹ ti dájọ́ púpọ̀ sọ́dọ̀ àwọn èèyàn. Malami ka minister. Olúwa ò tí ì ṣoore fún ọ tí ọmọ èèyàn bá tí bùkátà ọmọ làkejì ọba máa bí alátara rẹ̀. Malami ka minister. Ọwọ́ àgbèrè rẹ lódìdí tani ó èso dídí torí pé àwọn èèyàn ò dodidi látara rẹ̀. Malami ka minister. Bẹ́ẹ̀ni nana bílù. Ọ̀dẹ̀ fẹ́ kí wọ́n máa pè ọ́ lẹ́ni Ọlọ́run. Malami. Bàbá ní pé a rí ànábì Lútù kò sádédé jẹ́ ànábì Ọlọ́run. Malami ka minister. Ànábì Ibrahim ló tọrọ jẹ́ ànábì fún lọ́dọ̀ Ọlọ́run. Malami ka minister. Ṣé mo parọ́ ni? Bẹ́ẹ̀ni nana bílù. Bàbá rí Haruna ànábì Musa ló tọrọ jẹ́ ànábì fún lọ́dọ̀ Ọlọ́run. Malami ka minister. Mínísítà ẹ̀ ní parẹ́ láéláé. Malami ka minister. Ní tálákò yín. Malami ka minister. Ẹ ní màpadà sí Bẹ́ẹ̀ni nana bílù. onílàákàyè yẹn lẹ́kọ̀ọ́. Afukulala ti buru lana jalilu. Afukulala ti buru lana jalilu. Bàbá Sàlùmí ọlọ́mọ ṣe wá láláì mórí ẹ̀dá. Jazakumullahu. Èmi lèmi lòfin mọ́ bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ láyé yìí. Mínísítà sì gbà á lọ́wọ́ mi. Allah. Mínísítà wa ṣe dáadáa. Bàbá náà La ilaha illallah. kí lẹ wí? Mo yọ̀ǹda tẹ́yẹ́yẹ́ torí tẹ́mi lọ́rùn púpọ̀. Èèbọ̀ farabalẹ̀. Ilé náà ní gbogbo ẹ̀. Tá a bá wá rí bàbá Amádébò ọlọ́mọdé ó burú fún ara. Sheikh. Tí a bá wá rí ẹni tó ṣoore báyìí. Allah. Ètò ṣoore ṣe láyé lóore. Ẹlòmíì atẹ̀lẹ́ lòmíì ẹ sì mọ̀ sunkún pé kí ló tẹ̀lé lágbájá fún. La ilaha illallah. Òun ló já máa dúpẹ́ oore fún yín lónìí. Ìnáwó tí mínísítà ṣe lérí ètò yìí kò kéré. La ilaha illallah. Gbogbo bí Ọlọ́run ṣe ṣàánú òfin fúnra rẹ̀ náà tó lápò ara rẹ̀ tó mínísítà ní máa nà nǹkankan látọwọ́ rẹ̀. Malami ka minister. Ní tìtorí àsìkò kíkì yín dijọ́ míì. Insha Allah. Ọlọ́run ní jẹ́ ẹ máa padà sí aburú. Àmín. Alibarika ọlá ní Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá Amádìbò jojoojúmọ́ ti wọn. Bila firiyati. Wọ́n ti gbé rẹ̀ sí wá. Bila firiyati. Wọ́n gbèsè mọ́ wá. Bila firiyati. Wọ́n gbówó wá. Bila firiyati. Àti àṣewà níbi gẹ́gẹ́ lójókòó yìí. Madibo samusu. Oòrùn tí gbogbo ayé fi sásọ náà ni bàbá Amádìbò. Ó kú ló kú bàbá Amádìbò ti wá o. Bina laku luliwa yisina. Àfáàgbà lólùládé adọ́dọ̀ yìí dọ̀kan. Bàbá Amádìbò ní mọ́sálásí tó ń kọlọ̀ yìí sìmẹ́ǹtì 500 wọ́n wá jà sọ́dọ̀ rẹ̀. Bila firiyati. Bẹ́ẹ̀ ni wọ́n ní Amádìbò ṣe sámúsù. Ṣé bàbá tiẹ̀ wá ní sámúsù ni? Mádìbò tí ò ní wojú ẹni ọmọ ọlọ́mọ tí ó fi ṣàánú rẹ̀. Madibo samusu. Mádìbò tí ò ní wádìí pé ta bàbá tiẹ̀ tí ó fi ṣàánú rẹ̀. Madibo samusu. Mádìbò tí ò ní máa béèrè pé bọ́nà tíbi tí ó fi ṣàánú ẹ̀dá. Madibo samusu. Òrùn tiwa nìyẹn o. Bina laku luliwa Bàbá rẹ̀ bí yisina. a bá dúró báyìí, Dr. Alikali, Alibarika bàbá Mádìbò ni. Bihurimati. Bẹ́ẹ̀ni. Zulikọrinẹ́yìn nínárìjú. Ọlọ́run àwọn tí wọ́n sẹ̀yìn ilẹ̀ àpadà sí ibú àpadà sí ìgbọ́ ọlọ́mọdé ẹ̀mọ́ subhana rabbika. Rabbil izzati amma yasifun wassalam. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Saka Ahmed Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí
Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin brother mi sister mi àti gbogbo ẹ̀yin tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.